ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ńkọ́? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ èní. Èní ni Wednesday 14/2025. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Gist tá a gbọ́ yìí ó lágbára, ṣùgbọ́n mo mọ̀ pé kò sí nǹkan tí ó ṣòro ṣe fún Ọlọ́run ọba, nítorí Ọlọ́run ló ti ń ṣe gbogbo ẹ̀ fún kábíyèsí bàbá wèrè ńlá àti Queen Naomi. Èyí tá a gbọ́ yìí ọpẹ́ ni ká máa dú lọ́dọ̀ Ọlọ́run ọba nítorí pé àṣírí tú. Mo sọ gist kan fún yín lánàá nípa bàbá oníkòkò tí gbogbo kòkó ẹ̀ jóná nítorí ó gbàbọ̀dè. Èyí tá a wá gbọ́ yìí wọ́n ní arákùnrin yìí, wọ́n ní ṣe ni ó gbé nǹkan tí ò yẹ kó gbé wọ inú ààfin o. Wọ́n ní ìkan nínú àwọn àǹtí wa òun ló sanwó fún un pé kó wá ṣe nǹkan tó ṣe yẹn. Wọ́n ní nǹkan tó dẹ̀ gbé wọnú ààfin, wọ́n ní kì í ṣe nǹkan tó yẹ kí wọ́n gbé wọnú ààfin, nítorí pé tí wọ́n bá rí nǹkan yẹn nínú ààfin wọn ò ní lè ṣe full moon ritual èyí tó yẹ kán ṣe fún Queen Naomi. Wọ́n lárákùnrin yìí, wọ́n ní bí àṣírí ẹ̀ ṣe tú nìyẹn. Wọ́n ní ìyá onífá, wọ́n ní ìyá onífá rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní bí àṣírí ẹ̀ ṣe tú nìyẹn. Wọ́n ní ìgbà tí àṣírí ẹ̀ tú, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí í kà nìyẹn, tó ka ìkan nínú àwọn àǹtí wa yìí wípé òun ló sanwó fún un láti wá ṣe iṣẹ́ ibi yìí. Èyí tá a tún gbọ́, ṣé mọ̀ pé mo sọ fún yín pé mo lè má dárúkọ, ṣùgbọ́n màá máa fún yín ní gist. Èyí tá a tún gbọ́, wọ́n ní oyè tó tọ́ sí ìkan nínú àwọn àǹtí wa, èyí tó ní ṣe pẹ̀lú àṣà. Mi ò ní sọ ẹni náà o. Wọ́n ní kábíyèsí ti gba oyè yẹn lọ́wọ́ ẹni yẹn. Wọ́n náà ti gba oyè yẹn lọ́wọ́ àǹtí wa yìí. Wọ́n ní bí àǹtí wa ṣe jẹ oyè yìí gan, wọ́n ní ọgbọ́n àgbọ́ntán òun ló fi gba oyè yìí lọ́wọ́ ẹni tó ń jẹ tẹ́lẹ̀. Wọ́n ní nítorí obìnrin kan ló jẹ oyè yìí tẹ́lẹ̀. Wọ́n ní ṣùgbọ́n nítorí pé ó wà interested nínú oyè yẹn àti àwọn family ẹ̀, wọ́n ní wọ́n gba oyè yẹn lọ́wọ́ màmá yìí. Bí a ṣe gbọ́, wọ́n ní ìkan nínú àwọn olóyè tó jẹ́ pé oyè ẹ̀ ó popular ní inú ààfin bàbá wa ni wọ́n lò. Wọ́n ní wọ́n sọ fún olóyè yẹn wípé tí ó bá lè ṣe nǹkan tí àwọn gbé fún un pé kó ṣe, àwọn máa kọ́lé, àwọn máa rán ọmọ ẹ̀ lọ school, àwọn máa ṣe gbogbo nǹkan fún un. Wọ́n ní bí olóyè ṣe parọ́ mọ́ màmá yìí nìyẹn wípé ó lọ ta nǹkan àṣẹ̀ǹbáyé tí ò yẹ kó tà. Wọ́n ní bí wọ́n ṣe rọ ìyá yìí lóyè nìyẹn. Wọ́n ní ìgbà tán rọ ìyá yìí lóyè, wọ́n ní bí àǹtí wa yìí, ṣé mọ̀ pé mo ti sọ fún yín pé mi ò ní dárúkọ. Wọ́n ní bí àǹtí wa yìí bó ṣe bẹ̀rẹ̀ sí dúró gẹ́gẹ́ bí ẹni wípé òun ni ó ń ṣiṣẹ́ fún ìyá yìí nìyẹn. Ó ń ṣe adelé fún ìyá yìí lórí oyè yìí. In fact, a mọ̀ wípé àǹtí wa yìí ó ní oyè tó tóbi báyìí. Wọ́n ní bó ṣà ṣe gba oyè yẹn nìyẹn. Wọ́n ní ìgbà tó gba oyè yẹn, ó ń ṣe oyè yẹn, ó ń ṣe lọ, ó ń ṣe lọ. Bàbá tí a sọ wípé ó parọ́ mọ́ arábìnrin yìí láti fi gba oyè yìí fún àǹtí wa yìí, wọ́n ní bí ara bàbá ò ṣe yá nìyẹn. Wọ́n ní kò síbi tí wọn ò gbé bàbá lọ, wọ́n ní àárẹ̀ ò yá. Wọ́n ní àfi kí bàbá lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀.
wọ́n ní bí bàbá ṣe kà nìyẹn o, wípé àǹtí wa yìí ó sanwó fún òun ni láti parọ́ mọ́ arábìnrin yìí láti fi gba oyè yìí lọ́wọ́ ẹ̀, òun àti àwọn fámílì ẹ̀. Ẹ̀yin èèyàn lè rí pé ilé ayé yìí le. Ẹ rí pé ilé ayé yìí le, àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ wa. Ṣé mo kí mo máa ń sọ fún yín pé Ọlọ́run ọba ó ń rí gbogbo nǹkan tá a bá ṣe láyé yìí. Gbogbo nǹkan tá a bá dẹ̀ ṣe láyé yìí, àkọsílẹ̀ wà. Nítorí pé ọjọ́ kan lóníkálukú wa máa lọ sí ibi tó jẹ́ pé a ní mú ẹnikẹ́ni lọ, tá a máa lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú Elédùmarè. Wọ́n ní bàbá yìí ti ń rò pé inú àwọn òrìṣà ò dùn sí òun ló fi ń ṣàárẹ̀. Wọ́n ní gbogbo ibi tí bàbá yìí dé, wọ́n ní kó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n ní bí bàbá yìí ṣe bẹ̀rẹ̀ sí sọ nìyẹn, wọ́n ló ya bàbá Werin ńlá lẹ́nu nígbà tí àṣírí tú. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n ti rọ àǹtí wa yìí lóyè, wọ́n náà ti gboyè lọ́wọ́ àǹtí wa yìí. Ẹ̀yin èèyàn lé, lórí pé kíni, lórí pé kíni, lórí pé ẹ fẹ́ joyè, lórí pé ẹ fẹ́ joyè. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú wa ẹ̀yin èèyàn. So bí a ṣe gbọ́, wọ́n ní ìgbà tí bàbá Werin ńlá gba oyè lọ́wọ́ àǹtí wa yìí, wọ́n ní gbogbo àwọn ará Ilé Ifẹ̀, wọ́n nínú wọn dùn. Wọ́n nínú wọn dùn nítorí pé wọ́n mọ̀ pé oyè tó gbà yẹn kò yẹ kó jẹ́ òun ló máa gba oyè yẹn, torí wọ́n ní oyè tó lágbára ni. Wọ́n ní nǹkan tí àwọn ará Ilé Ifẹ̀ tí wọ́n fi ń respect àǹtí wa yìí nìyẹn. Èmi náà máa ń wò ó pé wọ́n ṣe máa ń rọ́ tẹ̀lé báyìí. Wọ́n ní nǹkan tí àwọn ará Ilé Ifẹ̀ fi máa ń respect àǹtí wa yìí nìyẹn, nítorí pé oyè tó gbé dání yẹn, wọ́n ní oyè tó lágbára ni. Wọ́n ní ìgbà tí wọ́n gba oyè yìí lọ́wọ́ ẹ̀, wọ́n ní bàbá Werin ńlá, wọ́n ní wọn ò ráyè ará Ilé Ifẹ̀ gbogbo àwọn sisi wa wọ́n ní gbogbo yìí, inú wọn dùn o. nítorí pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n ń yọ̀ ṣẹ̀ṣẹ̀. bí Queen Naomi bí wọ́n ṣe máa wá jókòó sí ààyè wọn tí wọ́n máa padà wá sí inú ààfin. Recently la gbọ́ wípé ìkan nínú àwọn sisi wa gbogbo yìí, wọ́n lọ fún bàbá Parọ́pò Àkọ́bà, wọ́n lọ fún wọn ní gift. Wọ́n ní Parọ́pò ò gbà. Mi ò ní dárúkọ ẹni yẹn fún yín. Wọ́n ní Parọ́pò ò gbà. Pé Parọ́pò ní àwọn ò fẹ́ nǹkankan látọ̀dọ̀ wọn. Kọ́ má ra nǹkankan fáwọn. Àwọn ò need anything. Ẹ mọ̀ pé Parọ́pò jẹ́ bàbá tó jẹ́ pé wọ́n kún fún ọgbọ́n àti fún òye. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ gangan. Àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn gan ní Ilé Ifẹ̀ àti ní àyíká gbogbo Ilé Ifẹ̀. Wọ́n dẹ̀ ní nǹkan tí bàbá bá sọ báyìí. Ẹnikẹ́ni lára. Wọ́n wá sínú pálásì yẹn láti dúró tọkọ wọn, láti dúró gẹ́gẹ́ bí ipò wọn àti láti ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí aya rere ni. Kí wá ló dé tẹ́ ẹ fẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀? Kí ló dé tẹ́ ẹ fẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀, tẹ́ ẹ ní wọ́n lára? Ẹ wo irú bàbá tí wọ́n fún lówó tán ní kó wá gbé nǹkan sínú pálásì, nǹkan tí ò yẹ kó gbé sínú pálásì. Tí wo díndín àgbàlagbà tí wọn náà dẹ̀ dìde tó dẹ̀ ń ṣe. Irú owó wo ni wọn ò bá gbé fún ẹ? Owó wo lèèyàn ní láyé téèyàn ò ní ní tán? Ẹ̀yin èèyàn lé, wàhálà wà o. Ọlọ́run ò ní jẹ́ kí ọwọ́ ayé ká wa o. Gbogbo àwọn ẹni ibi tí wọ́n jókòó sí inú òkùnkùn tí wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi àti lórí ọ̀rọ̀ èmi àti yín, Ọlọ́run á máa kọjú ìjà sí wọn ni. Àṣírí wọn máa tú ní lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo gist yìí mo pápọ̀ fún yín ní bí gist 3 ni. Ṣùgbọ́n mi ì ráyè láti ṣe gist 3 lénìí, mo busy. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, gbogbo ẹ̀yin subscribers mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo nífẹ̀ẹ́ gbogbo yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ lọ́nà ní July 15. A bá wa láyé, a bá wa láàyè ara. Ọlọ́run á bá mi gbọ́ àdúrà gbogbo yín o.
orúkọ mi ò yí padà, Máṣọ́lá ni orúkọ mi. Mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tá a wá torchlight sí. Mi ò bá bàbá wo erin lágbé inú ààfin, nǹkan tá a gbọ́ la wá sọ. Máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín, kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.